látàrí ìwàkiwà tí àwọn ọba ilẹ̀ Yorùbá kan tí wọ́n ń hù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, débi tí àwọn ọba Yorùbá tí wọ́n ń kà wọ́n mọ́ pé wọ́n ń fa igbó, táwọn míì kan mu ọtí, táwọn míì tán lu ìyàwó, táwọn míì tán lu aráàlú, táwọn míì tí wọ́n ń gba ìyàwó oníyàwó, táwọn míì tán gba ilẹ̀ onílẹ̀ tí wọ́n sì ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn míì níbi nǹkan burúkú àti àṣemáṣe míì. Lọ́tà àti ìlú Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn, ọba Abdulkabir Adéyẹmí ọba Lanlẹ́gẹ́ ẹkùn kejì, ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ìdí tí àwọn ọba Yorùbá kan tó fi ń hùwàkiwà, tó fi ń ṣe gbogbo àwọn ìwà tí ò bójúmu, tí ò bá ìwà ọmọlúwàbí Yorùbá mu tá a kà sílẹ̀ yìí, tí ọba Lanlẹ́gẹ́ ìyàn kábíyèsí ọlọ́tà àti ìlú Ọ̀tà tó sì ti sọ nǹkan tó ń fà gan-an. Kì í ṣe ìròyìn mọ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá tòótọ́ ẹni ominú kọ gidigidi lórí ìwà tí àwọn ọba ilẹ̀ Yorùbá ń hù, nítorí pé ní ilẹ̀ Yorùbá ibi gẹrẹjẹ là bàgbà ní òwe tó máa ń pa, tó sì gbàgbọ́ pé ipò ọba ńlẹ̀ Yorùbá ipò ọ̀wọ̀ ipò ọlá ni, àti pé ẹni tó bá ti fi jẹ ọba ìwà ọmọlúwàbí ni yóò máa hù, wọn gbọ́dọ̀ bá ìwà rádaràda kankan lọ́wọ́ ẹ̀. ṣùgbọ́n eléyìí ò máa rí bẹ́ẹ̀ mọ́ ní ilẹ̀ Yorùbá láti nǹkan bíi 20 ọdún sẹ́yìn, nítorí pé ọ̀pọ̀ àwọn ọba tó ń jẹ ní ilẹ̀ Yorùbá, pàápàá àwọn ọba ńláńlá míì téèyàn tiẹ̀ lérò, ló jẹ́ pé ìwàkiwà ni wọ́n ń hù, èyí tí ó ń kọ àwọn èèyàn lóminú pé báwo làwọn ọba aládé wọn yóò ṣe máa hu irú ìwà báyìí ní ìta gbangba. ṣá onígbà tó ń tú àṣírí ìdí tó fà á, ọba Abdulkabir Adéyẹmí ọba Lanlẹ́gẹ́ tó jẹ́ olórí gbogbo àwọn ọba Àwórì, ó mà ti ṣàlàyé ohun tó fà á nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch. ìní kábíyèsí jẹ́ kó di mọ̀ pé àwọn olóṣèlú pàápàá àwọn gómìnà wa inú fa gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tí àwọn ọba tó fi ń hùwàkiwà. ǹjẹ́ kí ló fà á tí kábíyèsí fi sọ̀rọ̀ yìí? kábíyèsí ṣàtúpalẹ̀ wípé bí àwọn gómìnà bí wọ́n ṣe ń fi èèyàn rẹpẹtẹ jọba, ló jẹ́ kí oníkálukú máa hùwàkiwà nítorí pé wọn àmọ́ iye ọba mọ́. ó ní tẹ́lẹ̀ ní ìlú kan ó lè jẹ́ pé odidi ọba kan ṣoṣo ni ó wà ńbẹ̀, ṣùgbọ́n ní àsìkò yìí ní ìlú kan odidi ọba bíi 10 sí 15 lè wà ní ìlú kan. ó ní gbogbo eléyìí ni ló ba iye àwọn ọba jẹ́ tó jẹ́ káwọn ọba máa hùwàkiwà. ó ní lásìkò yìí àwọn olóṣèlú pàápàá àwọn gómìnà wọn yóò kàn wo ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ wọn, ẹni tó jẹ́ olóṣèlú bíi tiwọn àbẹ́ni tán bá mọ̀, wọn yóò kàn fi jọba, tí wọn yóò kàn dédé gbé oyè ọba lọ sí ìlú tí ò tíì tó jọba, tó sì ní báwọn ọba ṣe wá pọ̀ rẹpẹtẹ ìní kò jẹ́ kí àwọn tán fi ń joyè kan mọ̀ tán ń pè lọ́ba tán fi ń hùwàkiwà. kábíyèsí ṣàpẹẹrẹ pé tẹ́lẹ̀ ní gbogbo ilẹ̀ Àwórì, Adó-Odò Ọ̀tà, ìyún Ọ̀tà àti gbogbo àwọn agbègbè tó yí ká, ó ní kò sí ọba kankan bẹ́ẹ̀ àfi ọlọ́tà nìkan, títí tó fi dọdún 1972 tó ṣẹ̀ṣẹ̀ fún ìlú Ifọ̀ tó wà ní ìtòsí Ọ̀tà tó ṣẹ̀ṣẹ̀ fún wọn ní ọba. ìyún pé tẹ́lẹ̀ ọba máa ń ṣọ̀wọ́n nílùú, wọn kàn déédéé jọba káàkiri, ṣùgbọ́n tó lè ti yàtọ̀ tó sì ní nǹkan ló ń fà á tí gbogbo nǹkan tó fi rí bó ṣe rí yìí.